Ẹ̀yin Olúwa lógo, ẹ̀yin ọmọ ìgbàlà káàkiri àgbáláyé, mo kí wa kú òwúrọ̀. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run tó dá ayé àtọ̀run, ẹ̀mí mímọ́, àṣẹ ọlọ́ba sọ wípé o ṣé o fún oore rẹ gbogbo lórí ayé wa. Gba ọpẹ́ wa, gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wa. A béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára, àṣẹ àti iná láti bọ́ rìnrìn àjò, láti jẹ́ tirẹ̀ Jésù Kristi gbé wọ̀ wá. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ Jésù, bá wa sọ̀rọ̀, fi ọ̀rọ̀ rẹ yé wa, jẹ́ kó yé wa, kó sì so àwọn èso ọgọ́rọ̀ nínú ayé wa àti ní òpin gbogbo kábọ̀ ìjọba. Torí tá a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri àgbáláyé, mo tún kí wa lẹ́ẹ̀kan sí pé a kú òwúrọ̀. Ní tẹ̀síwájú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá à ń bá lọ pẹ̀lú àkòrí gbòòrò tó sọ wípé ẹ̀mí mímọ́. Àkọlé tòní lábẹ́ àkòrí náà sọ wípé ìjẹ́ o tí ẹ̀ gbé sọ wípé bàbá ń bá ọ gbé bí. Ẹni tí ò ní bàbá á ti ṣe lè ní ọmọ débi tí ò ní ẹ̀mí mímọ́. Ẹni tí ò ní bàbá kò lè ní ọmọ. Ìgbà tó bá ní bàbá lọmọ á wà pẹ̀lú rẹ̀, tẹ́ẹ̀mí mímọ́ náà sì lè jẹ́ ìpín rẹ̀. Irú bàbá wo ni bàbá tiẹ̀? Ìjẹ́ o tí ẹ̀ lè sọ pé bàbá ń gbá ọ gbé? Wà á rí wípé ìdí tí o ò fi ní ìfọ̀kànbalẹ̀ ní irú àkókò bí èyí náà ni wípé bàbá ò sí nínú rẹ̀. O ò ní bàbá, o ò lọ́mọ, o ò lẹ́mí mímọ́. Ìyẹn ni pé mẹ́ta lọ́kan wọn ò sí nínú rẹ̀. Òun ló fi ń wá owó, ó fi ìpín owó ni a fi ọ́ lọ́kàn balẹ̀. Wà á rí wípé kò sí ìfọ̀kànbalẹ̀ nínú ẹ̀. Já sáré wo ìwé ìrètí Jòhánù yẹn, orí ìkẹrìnlá, ẹsẹ̀ kẹrìndínlógún, ètò sọ wípé èmi ó sì béèrè lọ́wọ́ bàbá, òun sì fún yín lé olùtùnú mìíràn kí ó lè máa bá yín gbé títí láé. Ọmọ ló ń sọ̀rọ̀ níbí yìí, ó lóun ó sọ fún bàbá òun tí í ṣe Ọlọ́run alààyè, ọmọ ni Jésù Kristi, pé òun á sọ fún bàbá òun kó fún wa ní olùtùnú mìíràn nígbà tí òun bá lọ. Wà á rí pé o wá owó títí o ní owó yẹn, débi tí pé o ní owó dé ṣùgbọ́n owó yẹn ò fi ọ́ ní kọ̀ọ̀kan balẹ̀. Kódà o ò tí ẹ̀ tún rórun sùn gan. Kódà kò tí ẹ̀ sí, o wò wípé kí wá ló wà nínú ayé yìí torí pé bàbá ò sí nínú rẹ ni, ọmọ ò sí nínú rẹ, Jésù Kristi olùgbàlà ò sí nínú rẹ ni. Òun nìkan ló lùtùnú, òun nìkan ló ń fúnni ní ìyè, òun nìkan ló ń fúnni ní ìfọ̀kànbalẹ̀. Láìsí ọmọ, láìsí bàbá, ẹ̀yin ènìyàn mi, kò sí ìfọ̀kànbalẹ̀ kankan nínú ayé. Jẹ́ n sọ fún ọ, kódà kó dé ààrẹ gbogbo orílẹ̀-èdè àgbáláyé tó ò bá ti ní bàbá, ọmọ àti ẹ̀mí mọ́, o ò lè ní ìfọ̀kànbalẹ̀. Kò fún gbogbo ilé ayé kọ́rọ̀ jọ pé ò bá ti ní bàbá, ìyẹn Ọlọ́run alààyè, kò ní àwọn mẹ́ta lọ́kan tí í ṣe bàbá, ọmọ àti ẹ̀mí mọ́ nínú rẹ̀, o ò lè ní ìfọ̀kànbalẹ̀. Ẹ̀yin olùgbọ́ mi, ìjẹ́ o ṣetán láti ní olùtùnú? Ṣetán láti ní bàbá? Tó bá ṣetán níbi tó wà, tẹ́rí ọkàn rẹ bá, jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ fún un. Kó ẹ̀ṣẹ̀ náà sílẹ̀ kó dẹ̀ yí padà, yóò sì wá bá ọ gbé títí láé. Lórúkọ Jésù Olúwa wa.